إلهي أنت للعلماء أمن فكن للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء جاه فكن للشيخ محي الدين جاها إلهي أنت للعلماء ستر فكن للشيخ محي الدين سترا فكن للشيخ محي الدين سترا ألا يا رسول الله يا خير المرسلين عليك صلاة الله لا تتناهى. gbogbo àwa tí àánú Ọlọ́run ṣọ̀kání àti ìfẹ́ tá a jọ ní sí ànábì Muhammad. àti ìfẹ́ tá a jọ ní sànà Muhammad. kí ló dé tẹ́ ẹ pa ewu ànábì Muhammad. انضاقت الدنيا عليك وأظلمت أنوارها واشتدت الكربات. jọ ìwọ tó wá bí lóru òní tó ní nǹkan tí tó ń bẹ lọ́hùn sí tí ò tí ì ṣe tó sì fẹ́ kó ṣe é ó burúkú jù kéyìn wá rú bí kó mọ̀ rí nǹkan tó dáa mú lọlé. gbogbo ẹni tí ayé bá fún mọ́ ànábì ni ó fi yanjú ẹ̀. yorùbá ànábì dáadáa jèrè. faj'al salataka kullaha linabiyina. olùwọ́tọ̀ fẹ́ rí bí gbégbà. lọ́mọ sọ̀sọ̀ láti fa ànábì Muhammad ni. tukfal humuma wa tughfari zallatu. sẹ́ni bẹ́ẹ̀ ti dákẹ́jẹ́ ń gbọ́ mi yìí. ẹni tó fẹ́ kó o máa pa ewu òun kò sẹ́ni tí ò ní aláyàn lé. kò sẹ́ni tí ò láláyàn lé. ìwọ ló ní gbà. ìwọ ló ní gbà. kì í ṣẹlẹ̀ yìí ni mo sùn tí ìbá ṣèjòkó tó lálùbáríkà aago tí mo jí tí ń sáré bọ̀ lọ́fà èmi ní í mú ká mọ́ ọlọ́run kẹ́mi to the fullest. kí n wá kú olóru kí n máa sí ọkọ̀ gbọ̀nàgbọ̀nà níbi táyé lè dé yìí ẹ mọ̀ pé tí mo fẹ́ lọ mú ń bẹ̀ mo fẹ́ lọ fi kún oríire mi ni. bikasiri naumati tutali murada watasilama min aduwi kamani aada. wọ́n rí fọ́ọ̀sì kí wọ́n sórí stéèjì ẹsẹ̀ ọdún mímọ́ lè rìn débẹ̀. bikasiri naumati tutali murada watasilamu min aduwi kamani aada. abẹ́wọ́ kì í nàró náà ni. watasilamu min aduwi kamani aada. ẹni bá jù bá ànábì òní ṣòfò. fanaimu kulli layli yafuza siwa zadawullahu li fasada. ó kà mí náà bẹ́ẹ̀ tí yorùbá ní. wa inna saliba lamu yafo alika shay'an idha iqazita laylan ijtihada. idha iqazita laylan ijtihada. aya ima fil layli tahajjud fi وقت لنيل الإجابة.
صحبتي ẹ jọ̀ọ́ èyí ni àìsàn àkọ́kọ́ tí ń kọ́kọ́ wá látìgbà tí mo ti dé láti medical trip mi ẹ má jẹ́ kí n regret ẹ̀ gbogbo tí ara ayé ń wí tẹ́mi ò dá wọn lóhùn ẹ má jẹ́ kí n jèrè ẹnu yìí ká ẹ má jẹ́ kí n jèrè ẹni tá a bá fẹ́ àyípa ẹ ti ní àlàáfíà mi lára bí ibà ṣẹlẹ̀ sàláàtì mo ti ṣiṣẹ́ èrè ní ń jẹ káàkiri nísìnyí èèyàn máa mọ ibi tó bá ṣẹ́dẹ̀ ni táyé ò bá mọ̀ ọ́ barik liman la ya'rifuk bí wọn bá ti mọ̀ ọ́ fira rẹ ẹni tí ò mọ̀ ọ́ àwọn tí yóò máa rẹ bẹ̀sí bí dáadáa ni. bíkọ́sìrì nọ́ọ̀màtì tó ń tọ́lì múrọ́dà. ẹ jọ̀ọ́ tẹ́ bá lè fẹ́ràn Ọlọ́run lára wa ẹ jẹ́ ká yanjú ń tá a wá ṣe níbí. wàtàsílámù mini àdúwì kámánì àádá. mo kí bàbá wa Sheikh Salati okùn méjì okùn ẹ̀yọ̀kan tó kilẹ̀ dáadáa mo fi bàbá wa Emir kí bàbá wa Salati bàbá Salati kí bàbá wa Emir bàbá ìmáàmù àgbà mo fi kí bàbá Salati bàbá Salati kí bàbá ìmáàmù àgbà bàbá tèmi nìyẹn mo wá kílé aláàjì àgbà mo kílé Sheikh Adam mo ká gba jì mo kí gbogbo àyè àwọn àfa ńláńlá bàbá tó ṣe pé bàbá tó bí wọn Sheikh Salati wọ́n dé makama ana anta bila shakki. ana anta bila shakki. subhanaka subhani. tawhiduka tawhidi wa isyanuka isyani. bàbá Salati tí wọ́n bí n tó fà tẹ́yìn wọ́n fi dùn báyìí wọ́n dé kó ana anta bila shakki. ana anta bila shakki. èyí máa mi ẹ̀ ṣe kọ́. subhanaka subhani. wọ́n dé kó pé ana anta wọ́n parí gbogbo mọ̀kámà. ana anta bila shakki. ẹ dẹ́kun farabalẹ̀. àwọn adéwájú Ọlọ́run tẹ́ yányán. àwọn kọjú sọ́lọ̀. ana anta bila shakki. wọ́n ní Ọlọ́run ẹ̀ka yàrá ẹ̀ka last warning. ana anta bila shakki. ẹ ń rí mi positively ẹ ń bèrè negative side mi. ana anta ṣe bá ti ń wo káàkiri ọpọlọ yóò sáré ká. bila shakki. ṣẹṣẹ láti wá ń pè Ọlọ́run ana anta bila shakki lónìí tí mo gúnlẹ̀ síwájú rẹ̀ mo dìwọ́ ìwọ náà dè mí. subhanaka subhani. subahani subahanak. bẹ́ẹ̀ yẹn báyìí lè fọ̀ mímọ́ tó gbà fún mi ìwọ Ọlọ́run ló gbà fún.
توحيدك توحيدي وعصيانك عصياني. sọ̀sọ̀láàtì wà níbẹ̀ yẹn báyìí ní sẹ̀mí tó kọlù mí ìwọ ọlọ́run ló lọ kọlù yìí ti tó bàbá. mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín lónìí ẹni kíni bẹ́ẹ̀ yẹn bá di iná mú tí náà gbé ẹ̀ tó fọ́kàn náà ńkọ́ ṣé yóò gbé ẹni tí Khalifa bá ilé rẹ́rìn sí bàbá Sàlátì ló rẹ́rìn sí ẹ pé ṣéhù ni. Ana anta bila shakki. tani ọ̀rẹ́ o mọ̀ fún olè láǹfààní o. Subhanaka subhani. Tawhiduka tawhidi wa isyanuka isyani. bẹ́ẹ̀ bá ní wèrè ló mo ní àǹtí wèrè lọ́wọ́. àṣàlátù ala nabiyil karim. Salatan salaman linnabi Muhammadin abil qasimil mab'uthi min ajli rahmati. ọ̀rọ̀ tí wọ́n yẹjú ẹjẹ́ ìyẹjú ọ̀rọ̀ tí ó jìnnà ni ń lọ ọ̀fà náà nù torí wọn ò tí ì pàmìtì mi kí n máa ṣe yìí àmọ́ Sheikh Sàlátì ìfẹ́ mi sílẹ̀ Sàlátì sọ́ọ̀fìyà kò ní kínníkínní nínú báwa ti bá a sì láàmà ṣe bá a ti bá a nù bá a ti bá a láàmà ṣe a sì fẹ́ ká yí o máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tí ẹ bá jẹ́ èèyàn ńláńlá ẹ máa gbà fúnlé tó bá tóbi gbogbo ọmọ tí bàbá rẹ bá ní aṣọ tó dáa lórí kọ́ kò ní mọ iye aṣọ aláṣọ lóde tẹ ẹ bá rọmọ tí ń jà tí ń ya léèsì tí ń ya gíní bàbá rẹ alákìsà ni ẹ̀yin lẹni wá sọ̀rọ̀ o. ìdí èyí mo jẹ gbèsè kí n ṣe dáadáa sílẹ̀ àwọn ẹni Ọlọ́run tó rà rọmọdọmọ wọn ní mi gbogbo àlùbáríkà tí mi sì ń gbé káì ń tí ì máa jíṣẹ́ mi àṣẹlẹ̀ àwọn kan ní ń jẹ àbí kí n sekún kan ní faragbolẹ̀ tí ń tọrọ mi lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ wọn fi mí rẹ̀ wọ́n lẹ́kún you see mo kí ọ̀rọ̀ àlùfíndìkì. mo kí bàbá sẹ́ríkì bíìchì mo kí gọ́fúnà olóríire nígbà tí mo wà lórí ìrìn àjò gbogbo òlu tí mo dé ní gọ́fúnà wá mi wá ó dùn mí tí wọ́n ti lọ ó sì gbìyànjú fún mi èmi sáfóore bọ́sọ̀ èmi ò mẹ́rin tí ń bá sọ̀tá o ẹni ó tọ́jú mi lè mímọ́ o lọ́wọ́ à ń bá sọ̀tá tí ó mọ lọ́kàn rẹ̀ mo tó ṣe fún mi lèmi sọ tó fi ṣe wọn náà sọ tiẹ̀ bóyá omi náà rí mu ni bóyá eku ló kù sí ọ ní mú bí wọn sì wo fámílì ẹ sí yín ni tó fi ṣe ọ sáré jọrò àmọ́ dáadáa tó ṣe fún mi lèmi sọ. mo kí àwọn kúlàfà torí ọjọ́ tó lọ Khalifatul Khulafa mo kí ọba àmọ́sá. Makidiru Grand Commander n tó jẹ́ Kidiru ẹ̀ mọ́ ọ̀tọ̀ ní kéèyàn olówó ọ̀tọ̀ ní kó lè ná sáàyè oríire Bidiru ò bá ná sáàyè oríire ni àwa náà máa tẹ̀lẹ̀ jẹ́ àní rọ̀ fún wọn. kéèyàn fẹ́ kóru wa sápò àkórè òfàyà mélòó wa ní òkò tí ó fi rẹ̀ ṣùgbọ́n kálukú ti pipe low
torí oore dírù kálukú wa sọ mi ti agbára pé ṣé tí ń ṣe ń tà fẹ́ kó ṣe náà ẹ̀yin náà ẹja fi ti akún tiẹ̀ alikasratu taglibu shuja bẹ́ẹ̀ bá lágbá bí kìnnú bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún bá ń jáde kan náà yóò rẹ̀ mo kí dírù gidi mo kí gidan kabara mo kí lè kabara mo kí ẹni tí wọ́n rán wá láti lè kabara ọ̀rọ̀ òrújú gbogbo wàhálà tẹ̀lé fẹ́ ń fa ọ̀rọ̀ òrújú bódò bá fẹ̀ tán omi nìkan kí ó kún bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ jẹ ẹ̀rẹ̀ alákàn ẹ̀rì kọ́ńkọ̀ ẹ̀rì kankan nínú ẹ̀. odò tí ìfẹ́ tó ní nígbà táyé mọ ní kínkín ìjà òpọ̀ odò kò sí ńlọrin kò sí lọ́fàǹjọ́ náà nígbà kálukú rọkọ̀ lórí bàbá yà ń gba mọ́tò rẹ̀ àwọn kan tuntun kún fún òtí rà báyé bá fẹ̀ tán àmọ́ claim right unnecessary popularity ó bọ̀ ṣẹlẹ̀ kálukú ọmọ gúnra wọn lè kán náà èmi náà fẹ́ hàn túláàsì we disagree to agree nígbà tá a bá jàdá yìí kan tán àá parí ẹ̀ náà ni world war à ń parí ẹ̀ ní ogun àgbáyé rántìbù náà ti parí ẹ̀ àwọn tó kù náà ni ó yanjú ẹ̀. bó ni wọn ètí jà wọn jà ní adúlọ Ọlọ́run tó jara wọn bọ pé ìwọ náà ń sa tẹ́tí ń sa yóò kàn fún ní ẹ̀fà sẹ́yìn yóò jí báyìí yóò bu ẹkún ni. li ahlillahi izzun la yazulu wa fadilun la tuhitu bihi li uqulu. وكيف ولا ركيب الأشراف سر الأجداد فايمان إسولا أنسم إسولا بس يقولينو مكيس الأركا مكيس ألانتوني سلاتي مكي أبونا سلاتي مكي بابا لاتي أجاسي لاتي كوتونو Benin Republic Rajesh maki oboyi maki kullu náà ti ń gbọ́ maki kullu maki asubullah maki obo wọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gbogbo etí ẹwà ń bí tọ́lọ̀ ní ẹni láàrí tẹ́ ẹ bá gbéra yín pamọ́ fún wa ẹ lè gbéra yín pamọ́ fọlọ́ kápẹ́ nígbà tí ń wá bí lọ́dọọdún làmú búlọ́ọ̀kù kọ̀ọ̀kan wá àní sunkún tàbí kọ̀tàn ẹ̀mí àìfẹ́ ṣe ní dàwa láàmú ẹ já sòdodo ọ̀rọ̀ ẹnìkan náà tó ní láárí ń wá ń travel gbogbo owó tó ní ó wá kó sínú kẹ́tẹ́kẹ́tẹ́ wá rù ló bá dénú kan bá dára láti ilẹ̀ ló bá di wìrì ó ń lọ lọ́tọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ gbówó lọ kò rí owó rẹ̀ mọ́ fẹ́kẹ́ gbọ́ fa'athbitan lil awliya al karama fa'athbitan lil awliya al karama. bàbá Sàlátì ẹni tó bá lẹ̀ sí àgbákò tí bá mo kí bàbá ẹ̀sìn ní òbí wá àfáà wá ẹ̀sìn ó kọ tẹ́yìn ń jẹun ń tà ń sìn nù ẹ̀sìn ní òbí wá ẹ̀sìn ni ó kù wá kù bá dé sáré ìwà ni ó kù wá kù bá dé sáré ẹni wáyé má yà yóò jẹ ká lọ́rùn ẹni wáyé má yà yóò jẹ ká lọ́rùn. mo kẹ́mi Jésù wá ní Ọ̀yọ́ state. àwọn òwò ayé má yà mo fẹ́ kẹ́ gbọ́ ṣùgbọ́n torí àwọn olówó tó ní ìkà mo wá ayé ọwọ́ mi tẹ̀ torí bẹ́ẹ̀ bá kópa lọ léwọ̀n yóò di àlùbárà. ṣé iṣẹ́ àkùrọ̀ bí tẹ̀yìn wò ẹ̀gbin lójú olówó bàbá ní olówó kan tí a máa ń ṣàdúrà fún ṣé iṣẹ́ àkùrọ̀ bí ní olówó tó ní owó tààrà ṣé iṣẹ́ àkùrọ̀ bí mọ olówó wọn ni pé àbọ̀ kú ọmọ bó ṣe díjọ́ òkú ọmọ tó sá lọ. ṣé ìwọ retí pé ẹran lásán ti ń kàn pa
èló la Hausa fi ń kó mọ́ 5:30 wọ́n ti jáde wọ́n wá dúró lẹ́nu rẹ̀ di 9:30 10 àárọ̀ kẹ́yìn àfọ̀mọ̀ ìkan ló bí kan tí o gba àfọ̀ bá lówó olówó ní bẹ̀rù wa kẹ́yìn kan mọ̀ ní káwá kan nílò dà ẹ̀ tó bá tí o bá ti ní sẹ́ráwá ta ní àmọ́ jẹ́ umbrella fún tí o ní wọ́n mọ̀ tara wa bẹ̀rù àwọn tí o ní náà pé wọ́n lè ní wọn kàfẹ́ níní. àṣewá ní olúwo nulẹ̀ yóò sùn nílé wọn bọ́ọ̀sì pèdè wọn ò ní dán lóhùn tí wọn bá ti rí quality wọn lára rẹ wọn ò ní dán lóhùn àfi kí wọn rí pé tán ní ọ̀ní irú ọkọ̀ tán gùn kọ́ fi kọ́ ọmọ kíkó bá yà gbálẹ̀ ẹ̀rú máa bà wọn. ṣíṣe àkú wa sunkún lọ lépe ojúmọ́ tì mí bẹ́ẹ̀ ṣe wọlé àdúrà nù pé ọlọ́run bọ̀ bá fọ́ báńkì sẹ́mọ̀ ní jáde nítorí bí àsìkò wọn nù. dírìw grand commander níbẹ̀ ni lẹ́yìn ló bá lọ bá àfa kan wá ní èmi ò lè ṣe bá ṣe rí níta bá níjọ́ tí ò sí mọ́nu gbogbo àwọn àfa kálukú ibi tó area of specialization wọn bẹ wọn ò sì ní kọlura wọn. àfẹ́ ìwádìí ọlọ́dọ̀ Abbas ibẹ̀ lọ́ọ́ ti rí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àti ẹrù rẹ̀ hospital ọmọ ìfọ̀ sókè. lílẹ̀ olìyà lè karama wọ́n mú nàfà fáwọn bí kàlámà. ẹni bá ní òsì wòlíì ó ti ṣòfò kò tí ì dáràn ká yọ ni nítorí tó bá rí wàhálà tá a bá yọ pé wòlíì ń bẹ. ọkùnrin bá débẹ̀ ló bá ní ẹ̀dákun kẹ́tẹ́kẹ́tẹ́ mi ló gbówó mi lọ owó tó lé ní 10 million bá ń wà àáfàá ní dákun wá àwọn mẹ̀kúnnù ebi ń pa wọ́n sáré owó tó fi ra gàrí àti ìdùbọ̀ fún wọn. ó bá ní ewu nǹkan ó wá sọ̀rọ̀ táwọn olówó máa sọ ẹ lọ́rọ̀ wo ó ní mo ṣe mistake ilé ẹ̀yin olùsísòro wa kẹ́lẹ́ mọ̀dí tí ò já sọ̀lẹ̀ àwọn ò lè ní tó yàn àmọ́ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ tó kẹ́ láàní bọ́ ọba lọ́kọ̀ 10 mo ní 9 tọba ní 15 mo ní 14 tọba wa ní ilé tó pọ̀ mo wá ní ilẹ̀ tí mo kàn kéré tó pé 17 plot tí n kó ń pààsì nǹkan tẹ́ mọ́lẹ̀ bó ṣe wù mí ni ìwọ náà ṣerú èyí pẹ̀lú owó rẹ bọ́ọ̀ bá ní jẹ gbèsè. fàásìbí tán. tọba kọ́ fúláàtì kan tó ní kéré wá bọ́ sí ibẹ̀ lọ́mọ kí n sùn lágbára mi mo kàn tí pa ni tó ọmọ kí n fìdí nù. lílẹ̀ olìyà lè karama. bàbá sọ̀rọ̀ ti àwọn òwò ayé ká àfi ń pín ìjà ń tẹ̀ ń ṣe ni bí o bá da fún àfa ẹnìkan ò ní kéwú mọ́ láyé. èmi lè ń sọ yìí kó mọ̀ sani o da fún níbi ẹjọ́ rírò níbi mẹ́díkà àwọn dọ́kítọ̀ ọ̀nà agbára rẹ̀ nínú ọkàn kó mọ̀ da fún wọn ta ni òwà ló ń fẹ́ lọ sí lọ ta ni ò fẹ́ kàwé mọ́ kàwé wo àwọn tí ń kàwé kan pa lórí wọn tó sì ni ta ni ò kàwé gbogbo yín tẹ pa lórí wọn yìí. Dr. Salati Ogbojere Bube ló ń bá débẹ̀ ló bá bínú kúrò lọ́dọ̀ àáfà ni lọ́ọ́ ra nǹkan tán mẹ̀kúnnù ó jẹ wá ó ní òun lò sí mọ̀sùlùmí bá tó nígbà ló bá rẹ̀ ni ó jẹ lówó ló bá dì mú bá gbowó tó jẹ mí ló bá gba owó lọ́wọ́ ń tẹ̀lé kí ló gba owó tí ò tó 1,000 naira ó wá padà wá ara ń tà àfáà ní kó rọra fún mẹ̀kúnnù yóò gbé dédé àfáà ó kàn bá kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́nu ọ̀nà báyìí ni. n tó wá káàkiri tí ó ti wá dúró de. bẹ́ẹ̀ báyìí lè ṣe nǹkan sínú àárín orí rẹ tó sọnù ó dúró de ọ̀dẹ kò yé yín ni. gbogbo tó ń dé yóò ń ṣe dẹ́ rí ọgbọ́n tí ẹgbẹ́ ṣe fi jùwọ́ lọ́nu ó ní òjò ti wálẹ̀. Nàìjíríà tó ní kọjá kólówó kan mọ́ ní ikú kò tí ì bá wọn. túnra tí ń darí wa rírù làmọ́ra ni
sí tó kàn tiẹ̀ ìbá dolo síta òfin ní kùmọ̀ ó gbá àwọn olówó ní kùmọ̀ síbi Ọlọ́run yọ àwọn tiẹ̀ pé ibi tí wọ́n ná tiẹ̀ sí ò gbọ́dọ̀ dolo sí tọ́lọ́lọ́ ló mọ iye mẹ̀kúnnù tí ó sunkún Ọlọ́run ló mọ iye àfáà tí ò ní níbi lọ́mọ́ tó ọba ti dolo sí mọ́ dolo sí tiẹ̀ níta fi ń dánù. ọ̀rọ̀ tí mo wá yanjú tí ó pọ̀ ó yẹ kí n lè kó àní wọlé o ẹ sọ fún ọkàn obìnrin mi kí mo nira mi mo ti joyè ìlú ibi tí báyìí lọ lókun sí níjọ́ tí wọ́n ń ṣe prógámù ń jọ lọ́lọ́fà dé sílùú tó lọ́lọ́fà náà travel kábíyèsí wa lèmi àtàwọn òjò lọ bì kan tá lèmi ti ń padà lẹ́yìn ẹ̀ ń tí ń fi lè wá mọ́nù kí n sì sọ́ọ̀rì fún gbogbo ayé ó yájú kí n ṣe ọlọ́fà lọ torí ọlọ́fà lórí tó wà lọ́fà èmi lọ́pọlọ tí mo wà nú ẹ̀. فاثبتا للأولياء الكرامة ibi tó pọlọ àtòrí bá ti jà tó fọ́ orí fọ́nù o. ومن نفى فأعمدا كلامه. mo kí kàlífà bá Sazili a san gbèsè pẹ̀lú ògo Ọlọ́run gbogbo èsì lẹ́wọ̀n bí mo lọ torí social media gbé ìjágbóró lọ́fà mú mi lọ lọ́dọ̀ barrister Abdulateef Fagbemi SAN èmi ò sì tó kí n ṣe ọlọ́fà ẹ má jà tanra wa kò sẹ́ni tó lè ṣe ọba ìlú ẹ̀ torí àwa tá à ń tòlú nù ńgbà tá a bá kọlura wa ta ni ó bá mi ràn ọlọ́mọdé ń sẹ̀ n tó fanu àmọ́ san tí àwọn là gbọ́dọ̀ sẹ̀ torí ogún ọdún téèyàn ńlá bá ti ń yàgbẹ́ kò tí ì ya ìyà tí ó fi jẹ ọ́. قم الليل يا هذا لعلك ترشد. bàbá Sàlátì ń tẹ́lẹ̀ wọ́n yẹn jí lónìí tasawuf lánàá bó ló ṣe rí bó la ṣe bá àwọn tó gbà lọ́wọ́ hamba. إلى كم تنام الليل والعمر ينفد. sáàmà kéétì ẹ lọ Ànábì Muhammad صلى الله عليه وسلم أراك بطول الليل ويهك نائما وغيرك في محرابه يتهجد. bàbá mi Sàlátì bá a ṣe bá aṣid Muhammadu Rasulullah والذين معه أشداء على الكفار gbogbo tó kó dọjọ́ náà bàbá yẹn sìn tí wọ́n yí pa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ yòǹbó ẹ mọ́ni sallallahu alayhi wa sallam. ẹ já yòǹbó ẹ yóò dáa fún yín wọ́n lé koko máwọn kèfèrí lónìí ara wa la lé koko mọ́ o wàhálà wa ti fẹ́ pọ̀ jù ruhama bainahum diriw àwọn náà tá a gbàṣẹ fún wọn yìí wọ́n máa ṣe àánú fúnra wọn láàrin ara wọn ni náfìlà wo ni wọ́n mọ̀ mélòó ni wọ́n yàn lánàá kémi náà fi kún tèmi lónìí tí n bá ti lágbájá jẹ́ kí n rọ́nà lọ lókù tọ̀rọ̀ orúkọ à ń sujada àwọn tá a fẹ́ gba àyè fún wọn ò ní sẹ́ méjì ju kí wọ́n máa pe Ọlọ́run ọba lọ èrè wọn làwa jẹ lónìí Ọlọ́run wo la pè mọ́ àràkà. أراك بطول الليل ويحك نائما. kò sí náfìlà mọ́ lónìí sani tí o tiẹ̀ kí ni ọ̀ràn yẹn ló mọ̀ gbọ́dọ̀ ń bẹ̀. èmi là ń lé ká. وغيرك في à ń lé tí o bá mọ́ káàkiri. محرابه يتهجد. bàbá Sàlátì yẹn náfìlà fá àwọn ń gun erin káàkiri inú igbó
erin n tí ì ṣe èèyàn nínú agbóúnjẹ fún ibi tí ẹ wà nígbà tí ẹ kò ní ná súùtù tí ẹ jáde kúrò lẹ́mìí èèyàn tí ẹ gbẹ́mí mi wọ̀. àtàrí kudu ya magiruru. ìwò tó fẹ́ràn kọ́ máa sùn. wà nàrú tú kadu. iná sì ń di ọ̀tọ̀ ọ̀mà torí ìyàwó rẹ̀ ní ń bọ̀ ọ̀ tọkùnrin lọ́yìn rẹ̀. ọ̀rọ̀ lẹ́nu wa bá ń sọ ṣé bá là ń ṣe ìyẹ̀mọ́ ìrọ́lọ́kùnrin díẹ̀ lónìí èmi làwọn máa tara fún kálukú kẹfẹ́ ṣe tàṣáwù kó lè bá àrókọ kó fún ní àlífà kó fún ní mọ̀kádàm kó kàn tó yẹ kó kàn kọ́ sára mọ́tò rẹ̀ kó sì máa fẹ́ hò ládùúgbò iṣẹ́ ẹ̀dí rẹ̀ gan ti kú. àlè wàhálà bí àwọn ará ẹjọ́ mọ́ bó ra ṣe ní màkàmù. fàyàrọ́ kì í balẹ̀ ìsúyáni. ẹ̀yin ẹlẹ́sẹ̀ wọ̀nyí tẹ̀ ń fọtí fọ hàn tú. wáyé. dáká kò lè ti jẹ́ séwù. bọ́lá ti jẹ́ séwù. àkọ́kọ́ tí séwù gbọ́dọ̀ kọ́kọ́ ní ádámù kamaliyya. ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ tó pé yányán. séwù an yakuna hasana tariq. ó gbọ́dọ̀ jáde tí ń rin ọ̀nà tó dáa ọ̀nà wọn là ń rìn tó dáa ẹ̀yin tẹ́ ń kó ọ̀sán sínú orí èèyàn. kọ́kọ́rọ́ ní fìlà yẹn lè fi rẹ̀ bá a ṣe rí àyà ọmọ tó pupa lẹ́ẹ̀kan ti rẹ̀ síbẹ̀ lẹ́ẹ̀ngè lẹ́ẹ̀ fi ń bọ ẹran gbogbo bàbá táwa ń pè ní ṣéwìṣéwì èwo ló jẹ ẹrin èèyàn kó tó dé èèyàn èwo ni ṣé sàlátì kò síbi tí ẹni tí wọn kọ́ lé sí wọn sì kọ́ mọ́sálásí kódà ẹnìkan bẹ ní Ghana ó mọlé wọn ní Ghana ẹ mọ̀ wùdẹ̀ sọ pé a lọ sí kíní kan ní Ghana ẹni tó mọlé wọn bẹ ní Ghana. mọ́sálásí kan ní wọ́n fẹ́ kọ́ tí wọn ò rí yọrí tí ó sọ̀rọ̀ àti wọn ní mo nílé Ghana ẹ lọ yẹjú náà fi kọ́ mọ́sálásí. Ghana tí mo lọ láìpẹ́ yìí mo fẹ́ kọ́ mi débi ilé náà. ẹ gbọ́ Sheikh Saadu Butu ìmáàmù Ghana lónìí ó mọ Sheikh Salati. Sheikh Saadu Butu ní Ghana ó mọ Sheikh Salati. nígbà tí ọmọ Salati kan lọ́dọ̀ Sheikh Saadu Butu tó ní onídàkọ̀ ọmọ náà lórí kẹ́mẹ́fẹ́ jùmọ̀ tó ní èmi lọ́wọ́ Sheikh Salati ó nà lórí ẹsẹ̀ méjèèjì ni ó ní Sheikh Salati ó ní wòlíì tí ń gun wòlíì rẹ̀ sí ni bí Saadu Butu ṣe tó ní Áfíríkà lónìí kò sí mọ́mù tó lówó tó bí Sheikh Saadu Butu ṣe wá tó wá nà lọ́wọ́ Salati ó nà bàbá ńlá yín Sheikh tí mo gun Sheikh rẹ̀ sí ni kí ni àbí Sheikh Salati pé. kí ló ń fi Sheikh Salati pé kí ló ń fi Sheikh Salati pé náà Sheikh Salati bẹ ní àlùkàn ní Ghana wòlíì kan wọ́n ń bọ̀ ó di nǹkan mọ́ra tó pọ̀ àwọn sọ̀rọ̀ ọ̀nà hall wọ́n ń bọ̀ gbogbo nǹkan ló di mọ́ra Sheikh Salati ní húùs wọn wí jù bẹ́ẹ̀ lọ ó ń dé sí ìjábọ̀ nídìí rẹ̀. wọn kàn sí ìrẹ́pọ̀ nídìí rẹ̀ ó lè pọ̀ bí gbọdọ̀ wúlẹ̀ kejì ọkùnrin àná. fàyàrọ́ kì í balẹ̀ ìsúyáni wáyé àtàkàlìyà. olùwàtà bẹ́ẹ̀ ní Sheikh Salati tí wọ́n ẹsẹ̀ náà kó jọ káàkiri kálíà. lọ yàgò fún rádaràdà tẹ̀ ń bá ká lónìí rádaràdà tẹ̀ ń bá ká tẹ́ ń lo àtọ̀ yìí torí pé ẹ fẹ́ lówó ọ̀ ní lọ́mọ bí. lówó tó ṣe pé ìránṣẹ́ wa ni ẹ sì wá lówó tí ẹ bá bá skáàdù débi kan tán owó di ọmọọṣẹ́ rẹ ni. satuhu sharu atishanan wa wajihuka aswadu. ẹlẹ́ẹ̀kejì mọ̀lẹ́yẹ síra
a gbọ́dọ̀ máa gbọ́ ìròyìn ṣé a gbọ́dọ̀ gbọ́ ìtàn rẹ̀ kí ni wàá máa dùn kí ni wàá máa yọ ń tà ń gbọ́ nípa ẹnìkọ̀ọ̀kan ò dáa mọ́ ẹ̀ ń lọ bókú lópọ̀ ẹ̀gbìn ojú ò tiẹ̀ tí ọ ìdí tó ti rà. bàbá sọ̀rọ̀ àti ẹ̀dín nǹkan mélòó kan kí n máa lọ bóòlù ẹ̀sẹ̀ jọ ẹ̀wọ̀n yìí. fasoma. mùsùlùmí dákun máa kéjì ẹ̀ lọ́kọ̀ kí. waqama al-layla wan-nasu nuwamu. unwan al-fadila. fadila torí ẹni tí ń kọ́. gbogbo nǹkan tó máa ṣe yóò máa jẹ́ nǹkan bí ọlọ́lá tó ní ogun àbùkù wọn ìbéèrè ṣé wùlé ọlọ́pàá tí wàá ṣe ti wá sí àwọn òdìdí wa ní ẹ bá fi hàn lẹ̀ wọ́n máa gbọ́ràn wọ́n ti ná ojú rẹ̀ ti yíbò. مثال الكمال في أقواله وأفعاله وسائر أحواله yóò wá ní àfijọ́ tó pé alikasimi yóò ní fi af'alihi iṣẹ́ wa ṣéwù gbọ́dọ̀ dáa wa aqwalihi wa fi sa'ir ahwalihi ahwalihi gbọ́dọ̀ ẹ̀rù ṣéwù àti máa dáa ìṣesí yóò sì gbàmú ládùúgbò wọ́tọ̀ lọ ṣéwù àwọn ọmọ ọlọ́dọ̀ ya aláka wọ́n fi dìbò dì pẹ̀lú rẹ bẹ́ẹ̀ lọ́ba gbọ́ ọmọ gẹ̀ dúpọ̀ tàgé wọ́n fa tọ́wẹ́lì mọ́ wọn náà nídìí ṣé ìwé ká gbogbo ọ̀ lè dá síjà aládùúgbò kò dọ̀ lóhùn torí èrè gbé ìwọ náà ìwọ náà ọba kówó náírà nàìjà náà ibò ní kiri tẹ́tẹ́ ọba kó lọ́wọ́ ibò méjì ń ta nísì. olùwà ilà fọwọ́ fitnatun fil ard wa fasadun kabir wọ́n jojú bá ń lọ. tí o bá ti lè ṣe ń tí mo kà kalẹ̀ yìí ṣé ewu gángan ti di fìtínà lórílẹ̀ ayé ibi tí ń bọ̀ gan-an. ẹ bàbá Sàlátì arifku ma kana fi shay'in illa zanahu. ẹ̀dọ́ kan tó bàbá fúnra dùn tó tó báyìí kò sí ntẹ́nìkan fẹ́ ṣe tó gbọ́dọ̀ dùn yín mọ́ ẹni táyé ò bá nájà ní ma kanra ayé mọ̀ nájà yìí o gọ́fúnà mọ̀ wá ọba bíjì mọ̀ wá sọ́lù Mustapha Turaki gọ́fúnà wa bóde lóru èmi àti gọ́fúnà làjọ dé àtẹ ó wa bóde lóru èmi náà fẹ́ lọ jàlùbáríkà rẹ̀ Sàlátì. afọ́ndẹ́ àṣẹ níbi tí nǹkan dé dúró lónìí dúró èmi ò ní yé sọ bẹ́ẹ̀ kò sí ẹni tó lè parí wàhálà tó wà nílẹ̀ yìí àwa tá a gada lè parí ẹ̀. kuni haliman. ọ̀nà wo la fi lè parí ẹ̀ bí Sàlátì ṣe jẹ́ ẹ tún wà ní high tension tó wàláhì tàláhì wọ́n kó nǹkan sábẹ́. wọ́n ti Sàlátì wá kó sábẹ́ wọn ò ṣe ń tó dùn mọ́ wọn tí wọ́n mánéjì wọn ni. ìdá abúlé tàbí gàìzẹ́. àwọn tí wọ́n lọ́bẹ̀ Sàlátì náà njọ́ tó bá gun bàbá tó kí wọn náà gbà wọn lẹ̀ mọ́lẹ̀. àwọn tá a jẹ́ ọ̀gá ní ń bá sọ̀rọ̀ yìí njọ́ tí yẹn bá ti bí pa mí ń kú ọmọ èèyàn yín lórógùn nígbèrí mọ́ ọkàn lù pa ni. njọ́ tí yẹn bá ti lè bí tó ti lè ní pa mí ń kú ọmọ kù mọ́ tó lè fi lọ sọ́nù torí tó bá pátá ojú rẹ̀ ó wálẹ̀ ọba ni mo fẹ́ ràn mọ̀ kánṣẹ́ ọlọ́ọ̀tí pa. wọ́n sọ búra ẹ̀. ọ̀rọ̀ mi ìgbà mi èmi ò kékeré ní wí èmi lèmi ò wí èmi ò ní fẹ́ kí ni ọlọ́ọ̀dà horo gbogbo ẹ̀rọ tó wá ní kí ni ọlọ́ọ̀dà horo wọn ò bí nílé tó níran ni.
kò lè mọ yìí kí orí rẹ délẹ̀. búra àtàtìkà mùsíbà. wàá dẹ́bù máa sàmì rí ṣé o gbọ́dọ̀ ní ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ tí bá ń gbọ́rọ̀ lẹ́nu rẹ ṣé o ti sọ̀tọ̀ kú sọ mo fọ́ ọmọ mo yá mo jì í gbàtí mo bá dúró ọmọ méje irun wa ń kùn mí wọn á tú mílíkì sínú mọ́ọ̀tì ṣe ń tán wá gbọ́ ní kùránù ṣé wèrè wèrè ṣé wù wà náà sí rí ṣé o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ò ní ẹ̀kọ́ lójú ẹ̀ tí ń wò ó ẹ̀yin ọmọ wa ẹni kí ni ṣé mo lè sọ ní mo fẹ́ sọ ẹ̀ èmi ò kọ̀kọ́ bá mi jà o torí mi ló tura rẹ̀ no retreat no surrender. ẹni tó bá bú mi ní dán lóhùn tí ó bu ọbẹ̀ lára mi tí n bá ti sọ̀rọ̀ yìí ò ní jí ọ́ tí n bá ti dákẹ́ lọ rí àjẹ́. kí ló dé sẹ́yìn ọ̀dọ́ ń di dáadáa tí ìràwọ̀ rẹ ti kéka di dáadáa tí dáadáa bẹ́ẹ̀ ní Islam tí ìràwọ̀ rẹ ti ké kálùwà wo lẹ wọ̀ kálùwà wo lẹ wọ̀ irun tọ́lọ̀ ní afáǹgbà tí ẹ bí a èyí wá sọ tí ilẹ̀ ẹ wá di dáadáa àdéhùn fún anọ́sírì àti ń wo inú wọn ò dùn. ṣé wùsẹ̀ máa wọ aṣọ ó wá sẹ́yẹ̀rì ó wá fowó ẹyọ yípo rẹ wọn ní ogun ni ọlọ́run fún yàn báyìí òsì lógun ọ̀hún. ṣé wù ti ń kà tíkè ó wá fọ ọkọ obìnrin lọ́rùn òun náà ya sẹ́fì ẹ jẹ́ sọ́ra pẹ̀lú kìnní tí ẹ mú lọ́ọ̀ mo bẹ̀rù ẹ̀ tó ṣe pé ẹ̀yin àfa ẹ̀ kí àwọn lónìí mọ nà mí ẹ̀ kí sátúmọ̀ yìí sítá mi ẹ̀dá tí o bá bẹ̀rù àbùkù àbùkù padà kàn án ẹ̀yin náà ń lọ ṣọ́ọ̀bù àjẹ́ ń yà èyí ni mí ṣe ń jẹ ápù ṣe kéwúrọ̀ ń kéwúrọ̀ ṣe tíráànù. dáadáa. àyàn wò wá. fa iná lè ká o mà. ọlọ́run yọ níjọ́ ìmọ̀ lọ́wọ́ àti kan dùn kan bẹ̀ yẹn lọ́mọ kan sáré wá dì mí àti ó ti ní kí wọ́n yà wọ́n ní ẹgbàá mi o. wàláì wọ́n bẹ̀ bu mi wájọ́ ara yé wọ́n wẹ̀rẹ̀ tí wọ́n bù ó tó tí gbogbo àyà rẹ̀ sílẹ̀ lẹ̀ bí àyà kí n lájà wọ́n lọ́wọ́ á dì mọ́ mi tíyàwó mi ti pé wọ́n kàn gan ni pẹ̀ mo yà fọ́kùn tì mo má kó bá mi àyà yìí gan ni jáyàn láwẹ̀. tàdàbù fa iná lè ká o mà ìndà káwá astaqim. yóò kó bá mi. wàlá tàdù àní hàdí ìtọ̀rí ìkì fàtó. wọ́n tún lọ sáà ẹ̀kọ́ kọ̀ọ̀rọ̀ wọn bẹ wọ́n ṣe ìgbàdùn ẹ̀ tí máa ń jòkó tì í kò sẹ́ni tí ò níwà tí ò dá mo ní tèmi ò ní ṣe lójú ara ayé ni lílá ilkaman ọlọ́run nìkan ló pé mo ní tèmi mo ṣe dúró yìí tí n bẹ náà sí kó gbà lọ́wọ́ mi tó o bá gbà déédéé tó bí o bá gbà ó ti di pé o tẹ́ mi lọ́rùn kò sẹ́ni tí ò níbi tó kù sí àfọlọ́run lórí èmi tí n bá yín sọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí ò dání àni mo jẹ́ ara tó bí sú yìí kọ́ wa ṣe pé ta ni ó mú ọ ìkànnì ọlọ́run lè bínú sí àwọn tí bá ń tòkó tì á ẹ̀kọ́ wò là ń fún wọn alukọ gbogbo nàìjíríà ṣẹlá mo máa ń wé ńgbà tẹ bá parí gbogbo àwọn zikiri yìí tán ẹ wà máa dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ nínú mọ́sálásí ṣéwù tí ò lè dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ àyàn wá jókòó tí ó ní ẹja bẹ́ẹ̀ tiẹ̀ Tinubu yóò gbé charter plane wá ṣe tẹ́lẹ̀ kí ṣéwù mọ̀ sọ̀nù wọn á ní káwọn ẹja bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n lé Àtíkù lóko Tinubu gẹ̀ẹ́sẹ̀ ìrọ̀rùn alẹ́ mọ́ jájọgbé oúnjẹ rẹ̀ alẹ́ kò lọ sí ṣéwù nù wọ́n ń bọ́ ọmọ kéwù kọ̀ọ̀kan tani bá kọ̀ọ̀kan lọ ibẹ̀ ọ̀ wò láàbìjọ kọ̀ ohun àtọ̀rọ̀ bọ́ọ̀lù ṣéwù bákà ọmọ kéwù jẹ́ Arsenal máa yóò nà ipa ṣéwù náà wá wọlé Arsenal alẹ́ kàlá o jàǹdàjàlá lo ẹwọ ṣéwù ẹwọ wèrè oríire ò pé ṣéwù padà pì ọ serious mo lọ lẹ́gbẹ̀ẹ́ sí alikajọ ni ọmọ kékeré wa ń fa àyà wọ́n ń tú lárúbáwá mo ní tọ́lọ̀ tó fi kúnlẹ̀ sàdáàtì ni pé àwọn bàbá yìí ń sọ̀lẹ̀ wọ́n jẹ́ kéwù wàláì ìjímìrì bá gbàgbọ́ lọ́wọ́ dẹ mo tún wí fún yín lónìí sẹ́rẹ̀ tó dúró ọmọ mi mo ti ṣòfin lé wa ọmọ tí o bá ti ké mo dì sónà torí challenge tí tó ń bọ̀ ju tèmi lọ
tó bá ti lè ṣe èyí tí ń ṣe kájọ máa ṣàwọ́ mu ká fi protect ilé wa tó lọ fẹ́ yà sọ́tọ̀ má fi tó bá ti fi ọ̀sàgbákònù. àwọn èèyàn gbọ́ ẹ gbọ́ wọlé ha ìṣesíṣe ìgbọràn pẹ̀lú àwọn èèyàn tí máa ń bá ṣe ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ torí a sì wà lórí ẹ̀ ó ti dákẹ́ rọ́rọ́ àmọ́ náà ń jẹ́ ó kú yányán. àmì ìjẹ́ ìsìn ìtàntọ́ lọ ọba nílùú wo bẹ́ẹ̀ bá dá òtí àwa yìí ọlọ́run mọ kọ̀kọ́ wa ó sì mọ bọ́rọ̀ ìṣe ń dùn wá tó tá a fẹ́ kó parí wọ́n ti fẹnu gún mi lọ́nà àìmọye fèsì ni wọ́n bú mi ọmọ kan bẹ tó bú mi mo ní ẹ mọ̀jẹ̀ ń dà mà torí tí n bá ilé wo tó wù mí tí mo wò lórí kìnìún lásán báyìí nǹkan ṣe so tí wọ́n bá ti sọ nǹkan ẹ mọ̀jẹ̀ ń rí ẹ dákun tó ní ìfẹ́ kó sórí ibú ọ̀rọ̀ òye ni n tí òjò ọ̀rọ̀ òye ni pé ibi tá a bá ti pè lórí èèyàn rí fín kódà bí orí bá sẹ̀ wọ́n ní ká dọ̀sọ̀ bu ọlábáwí ni àwọn náà lè ṣe tí ọ̀dọ́ bá sì wáyé tó kọ́ fàmí lásọ ya ni torí ọ̀nì náà ló aṣọ mi nù wọ́n máa dọ̀sọ̀ bu ọlábáwí ni. àgbọ̀rọ̀ máa jà mọ́ mo tuntun wí o torí ọ̀rẹ́ tó dá nǹkan mi lẹ̀ ó ní a máa jà ṣé ká máa jà ní ká sọ ni. ṣé o sọ̀rọ̀ àti gbogbo alágbà pé orí wa ni wọ́n ẹni Allahu Akbaru ẹ̀ dá mi lóhùn ó dàbí kíni ẹni bí kíni ọlọ́mọdọ̀mọ̀ mi ó kọ̀yìn sí Alhaji Àgbà torí mi bàbá rẹ gbà fúnlé Alhaji Àgbà bọ́dọ̀ ni ó ti wá pé òsọmọlé Alhaji Àgbà owó tí mo fi tọ́ tí mo fi fẹ́ ìyá rẹ ibi tí mo ti kéwùrù tí mo ti rí. bàbá Sàláàtì tẹ́yìn bá bí ọmọ tó pọ̀ tẹ́yìn lálájọsìn tó pọ̀ tàbá ràn tí wọ́n fẹ́ ṣe tí ò dá ẹ wó tán tó dáa kẹ́ pádùn àti ò dá tẹ́yìn bá ní kó wọn ó jà kí nǹkan bàjẹ́ gbogbo ogi tí bàbá yìí lọ náà ẹ má jẹ́ oge tán oògùn Sàláàtì náà ni wọ́n oògùn Sàláàtì ni wọ́n ẹ gbọ́ kódà tí wọ́n bá ní kò rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ ló rí bẹ́ẹ̀ ó lọ́mọ kí ó dáàdì mi kan tí kí mi nígbà tó tẹ́ ọ̀fà dé wọ́n á nǹkan tó wọ́n á ní wọ́n lọ fún un ó wá ní ẹsẹ̀ tẹ́ gbà mú lẹ́yìn rẹ̀ gbọ́n Kùránì dáàdì mi ń bẹ lára yín bẹ́ẹ̀ ṣe ń jìyà ń dùn mí mo lẹ́yìn jọ ara àbí yòókù ẹni pé bàbá mi ló kọ̀wé ní kéwù ọ̀wọ́sọ tó kọ̀m̀plìtì rí ọ̀la pọ́ọ̀tù sẹ́yìn mi èmi tí bàbá mi kọ́ ní kéwù ọba ọmọ rẹ fẹsẹ̀ wọn sẹ̀ orí bàbá mi ní ń dà fún ọ ṣùgbọ́n mo bùn jẹ́ o torí kí bí èsè rí inú mi ò dùn tàbá ara èèyàn tó gba tí anú méje ẹ̀fọn mọ́ra àyókù ó padà wá wọ́n lọ ni wọ́n ń padà bọ̀ kíní ìbò ṣe tutù ẹ̀dá pé àti lálàáfíà bọ̀ orí atẹ́gùn kan ti sinmi àti gbádùn báyìí agbádùn yẹn lókù iná ti kú èéfín lókù ẹnu ẹ̀yin ọ̀dọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀ mo sì sọ ní lọ́dọ̀ ṣé wà nìkan kálukú ló ló kọ bàbá ẹ má balẹ̀ lé jẹ́ tó bá fẹ́ jà kọ́kọ́ bàbá rẹ kọ́ fi jà ó kọ́ bàbá rẹ kú jáwó tẹ́lẹ̀ náà bí ó ṣe mọ lóru nínú ẹja tí ó tán fìtínà tó wà nílẹ̀ ti pọ̀ jù inú èmi sì dùn gbogbo àbá yìí náà nísìn kò sẹ́ni tó ta Sàláàtì náà tó fi lọ́gbọ́lọ́ ààrí gbọ́gbé lágbájá ló kú ojú sọ Sàláàtì rí ṣé bẹ́ẹ̀ kọ́ nígbà táyé sì fẹ́jú ní ìsìn tí kálukú fẹ́ máa wo ojú ara wa ẹja mánéjì ara wa bó ṣe gbànú tó bá yóò padà sẹ́tù sí bá a ṣe fẹ́ ọjọ́ kan ń bọ̀ tí bíbí yóò padà dẹnu kọ̀ọ̀kan láwọn tí ó padà tán bàbá kálukú ó yọjú sí pé bá a ṣe fún ọkọ òun ẹ gbọ́ yorùbá mi kálukú padà sàlárí bàbá rẹ pé káì n tí mo fún ọkọ ṣeun bá a ṣe fi sí kọ́lẹ̀ ń ṣe níjọ́ náà tẹ́ bá padà wá pé ẹ má bínú
táwọn bá ti bínú jù àjàre mo gbà pé wọ́n ń bọ̀ èmi tèmi gbà pé tó ló ń bọ̀ n tó fi lè mú ìyàwó tó kọ́kọ́ tó padà wálé ọkọ rẹ̀ àárọ̀ ẹ̀ kéré mi tó tó wá ní mo fẹ́ sinmi lọ lé ọkọ rẹ̀ yóò padà tán